mo tún ti padà dé o. Ẹ̀yin tèmi ẹ tún wá gbọ́ tuntun. Ẹ̀yin tèmi ẹ tún wá gbọ́ tuntun lórí ìkànnì yìí lórí ọ̀rọ̀ justice for Mohbad. Bàbá Mohbad ti dán nǹkan wo. Bàbá Mohbad ó ti ba ayé jẹ́, ó ti bọ̀ ọ̀run jẹ́ o. Bàbá Mohbad ti ba ayé jẹ́, ó ti bọ̀ ọ̀run jẹ́ o. Bàbá Mohbad ó ti fokó skátà gbogbo justice o. Kí ló dé? Wọ́n ní gbogbo àwọn obìnrin tó wà nínú justice pátápátá gbogbo wọn ni bàbá Mohbad ti fokó dára sí lára. Kí ló dé? Joseph Aloba ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ ni wọ́n pè yín o, pásítọ̀ ni wọ́n pè yín o, evangelist àbí wòlíì àbí kí ni wọ́n pè yín, tẹ máa kọ́ aṣọ funfun sọ́rùn tá máa fojú èèyàn Ọlọ́run wò yín. Ṣé ẹ ti rí? Ẹ̀yin náà ti wà ní àwọn pásítọ̀ tá à ń wí, ẹ ti wà ní àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń sọ. Tẹ máa forúkọ Ọlọ́run bojú, tẹ máa forúkọ Ọlọ́run bojú. Ẹ wò bá ṣe rí ṣe ń tú báyìí sí. Gbogbo ẹni olólùfẹ́ mi ẹjọ́, gbogbo ẹni olólùfẹ́ kàn ní, gbogbo ẹni olólùfẹ́ Ẹlẹ́yẹlé Global TV, ẹ bá mi pín fọ́nrán yẹn jọ lórí ọ̀rọ̀ justice for Mohbad náà ni. Ẹ bá mi pín fọ́nrán yìí. Ẹjọ́ ẹ bá mi share fídíò yẹn jọ fún ẹ̀ tó gbégbá ọkọ lélẹ̀ yìí. Tẹ kọ́ máa kàn sí péjì, ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Tẹ bá gbọ́ information yìí tán, tẹ gbọ́ gbogbo àṣírí yìí tán, tẹ gbọ́ gbogbo àrà tí bàbá Mohbad dá tán lórí ọ̀rọ̀ justice nínú justice yìí, wọ́n fẹ́ kẹ́yìn náà fi èrò ọkàn tí yín náà hàn lábẹ́ comment section. Irú ojú wo ni àwọn èèyàn máa fi wo bàbá Mohbad báyìí? Irú èèyàn wo ni àwọn èèyàn máa pe bàbá Mohbad báyìí? Irú ìhà wo ni àwọn èèyàn máa kọ sí bàbá Mohbad báyìí? Ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tó yẹ pé tírú àwa tá kì í ṣọmọ Ọlọ́run, tá kì í ṣọmọ èṣù yìí, tá a bá ṣe táyé bá fojú commonize ẹ̀, ẹ̀yin tó bá ti ń fojú ìránṣẹ́ Ọlọ́run wò, tẹ́ ẹ bá dán tirikọ́tà ẹ̀ wò, ọ̀bẹ àbàdì yín. Now bàbá Mohbad náà ti wà ní list àwọn pásítọ̀ tí wọ́n máa sọ pé àgbèrè ò dáa, ṣìnà ò dáa, ìyàwó kan ní kẹ́ ẹ fẹ́. Àwọn dẹ̀ ń dóyàwó níyàwó, wọ́n ń dó ọmọge lọ, wọ́n ń dóbò lọ bó ṣe wù wọ́n, tán dẹ̀ níyàwó lé. Àìmọye àwọn pásítọ̀ o táṣìírí wọn ti tú bẹ́ẹ̀ o. Tẹ́ bá dẹ̀ dénú jọ, number one preach wọn nìyẹn. Ṣìnà ò dáa, àgbèrè ò dáa, pàǹṣágà ò dáa, olè ò dáa. Gbogbo wa tá dẹ̀ ń sọ yìí, ọwọ́ àwọn pásítọ̀ yìí, ọwọ́ wọn ló pin sí. Kílẹ̀ kúkú wá ń waṣọ funfun, kílẹ̀ ìforúkọ Ọlọ́run bojú fún. Àga pásítọ̀ kan á ní ọ̀rẹ́ inú mi ní kẹ́ ẹ gbọ́, ẹ má tẹ̀lé ṣe mi. Ìgbà tó mọ̀ pé ṣe ò dáa, wáì tó wá ń ṣe. It means pé Ọlọ́run ò ní ká má fẹ́yàwó méjì, Ọlọ́run ò ní ká má dòbò nìyẹn dẹ̀. Ẹ̀yin á dẹ̀ máa wá parọ́, ẹ máa fi ọ̀rọ̀ Ọlọ́run, ẹ máa fi block ẹ̀. Ẹ wá sọ àwọn obìnrin wa, ẹ sọ wọn di olóṣó tán. Because àìmọye ọkùnrin míì tó lágbára àti fẹ́ méjì, tó lágbára àti fẹ́ mẹ́ta, bọ̀ tó rí pé ẹ ti gbìn sí àwọn obìnrin nínú pé ọkọ wọn ò gbọdọ̀ fẹ́yàwó méjì. Àwọn náà wá dúndùn wípé ọkọ wọn ò ní fẹ́yàwó lé wọn. Ọ̀pọ̀ wọn kẹ̀dẹ̀ tún níyì o. Ìmí ìbí obìnrin mẹ́rin, ìmí ìbí márùn-ún, ìmí gbogbo ọmọ náà pátápátá obìnrin ló fi bí, kò ní ọkùnrin kan ṣo. Kò wá ní ìròrí yẹn pé ṣebí obìnrin ni mo bí kalẹ̀ yìí, ṣebí ọkùnrin ló máa fẹ́ àwọn eléyìí náà. Can you imagine? Ẹ wá sọ àwọn sísítà wa, ẹ sọ wọn di lémoṣú, ẹ sọ wọn dolóṣó. Ìgbà tí mi ò bá rọ́kọ, a máa lọ ṣolóṣó. Torí pé kí ni? Ẹ̀rù ń ba àwọn ọkùnrin láti fẹ́ ìyàwó kejì, kí ìyàwó ti lé máa pa wọ́n. Ẹ̀yin pásítọ̀ yìí náà lẹ gbin èṣù yìí sí wọn nínú. Tó bá níta ló jẹ́ kí obìnrin kó ya yẹ̀yẹ́, kóbìnrin wọ́pọ̀, kóbìnrin má ní adé orí. Pásítọ̀ kó 80% ń bẹ̀. Pásítọ̀ wọ́n kó 80% níbẹ̀ nínú àwọn tí wọ́n fà tí obìnrin tí wọ́n fi pọ̀ yẹ̀yẹ́ tí wọ́n fi ládé orí. Pásítọ̀ kó 80% ń bẹ̀. Àwọn ẹlẹ́sìn kejì, ẹlẹ́sìn mùsùlùmí, àwọn tiẹ̀ ṣe fàyè gbà pé mẹ́ lọ́lọ́run wí. Bó tiẹ̀ ti lè jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ìyàwó wọn náà, èmi náà sì ń ṣe kọ́ńtákọ́ńtá, but àwọn tiẹ̀ tún sì ń gbà kọ́kọ́ wọn sì fẹ́ méjì, kọ́kọ́ wọn fẹ́ mẹ́ta. Tó bá jẹ́ pé bí àwọn ẹlẹ́sìn mùsùlùmí bọ́n ṣe accept ẹ̀, lẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì náà ni wọ́n accept ẹ̀ ni, mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀. Aṣẹ́wó ò ní pọ̀,
ilé Mosú ò ní pọ̀ àwọn pásítọ̀ yìí náà ni ọkùnrin kan obìnrin kan àwọn dẹ̀ ń fẹ́ mẹ́ta wọ́n ń fẹ́ mẹ́rin wọ́n ń fún 5 lóyún àwọn ìyàwó wọn kò kí ń lè sọ ni àwọn ìyàwó wọn mú àṣírí wọn gan wọn kò kí ń lè sọ ni ẹ máa wá bọ́ǹdì ọmọ ọjọ́ ẹ máa wá fòfin dè wọn ọmọ ọjọ́ tó lágbára àti fẹ́ 2 mẹ́ta 4 wọn ò ní lè fẹ́ ìmí gan tó bá tẹ̀lé ìjà fẹ́ kan wọn á nítorí pé pásítọ̀ mọ̀ sí wọ́n dìde fòtì àbí kérékéré máa ń ṣe pé wọ́n rọ̀ lóyè wọ́n ṣe kinní kan pé ó ti ṣàgbèrè ó ti ṣe panṣágà àwa jẹ́ káwọn èèyàn máa wá sá fóbìnrin obìnrin wá pọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣolóṣó wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèrànù káàkiri nígbà tó ń bá ní adé orí wọ́n sá máa ṣe kan ẹ wá gbàṣírí bàbá Mohbad náà sí èyí tó ń fojú èèyàn Ọlọ́run wò tẹ máa kó sùtánà sọ́rùn tẹ máa ṣe bíi tòótọ́ wọ́n ní gbogbo àwọn obìnrin tó wà ní justice wọ́n ní gbogbo wọn lẹ́tí fẹ́ẹ́ dótọ́ àtìyàwó ilé àtọmọge àti single àti gbogbo ẹ̀ dídó ni ẹni olùfẹ́ mi ẹjọ́ ẹ má jẹ́ kí n dá yín lágara ẹ bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV tẹ́ bá gbọ́ information ìtàn kẹ́yìn náà wá fi ọkọ̀ tí náà hàn lábẹ́ comment section ẹ má bá mi kà lọ. ṣé ń gbọ́. gbogbo ẹ̀yin tí bàbá Mohbad gba pátá líìsì ẹ̀. ṣé ẹ ti gbọ́. mo máa sọ fún líìsì mà ti dọ́dọ̀ mi. líìsì mà ti dọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí gùn rẹ̀ sì bá sùn. gbogbo ẹ̀yin tí gùn rẹ̀ sì bá sùn líìsì ti dọ́dọ̀ mi. gbogbo ẹ̀yin tí ẹ bá bàbá Mohbad sùn ṣèfàbẹ́ àti tí ò ṣèfàbẹ́ àti ìtábẹ̀ ẹ̀dá àti ìtábẹ̀ òdà àṣé bàbá Mohbad ń jẹjẹkújẹ àṣé kò sí nǹkan tí bàbá Mohbad ò lè jẹ líìsì ti dọ́dọ̀ mi o. pásítọ̀ lọ́ba. olórí ẹbí ẹ̀ máa pe lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy yín tẹ́ bá ti rí fẹ́lẹ́fẹ́lẹ́ bí àwòsó bí báyìí ẹ máa ń. bàbá Mohbad olórí ẹbí o kò sẹ́ni táwa ò lè dó máa sẹ́ni táwa ò lè dó wọ́n dolóṣó gbàgbé ilé adélébọ̀ ó gbàgbé ọ̀nà kò sẹ́ni táwọn ò lè dó. kò sẹ́ni tán lè dó yóò sí o kò má sẹ́ni tán lè dó wọ́n dolóṣó wọ́n dádéré wọ́n gbàgbé ilé kò má sẹ́ni tán lè dó. onílé ló sọ bẹ́ẹ̀ ló ní kò má sẹ́ni tẹ̀lé dó bọ́dájú sí o kò má sẹ́ni tẹ̀lé dò ó wọ́n ní ẹ̀dó lóṣù ẹ adérébọ̀ ó gbàgbé lé kò sẹ́ni tẹ̀lé dò onídokúdò máa níyìn lòsí o onídokúdò dẹ̀ níyìn o ìhun mo rí ẹni mo rí tẹ́ẹ̀dó yẹ pọ̀ onídokúdò dẹ̀ níyìn ẹni dẹ́dó àtàwọn tó ń ṣí tó ń fa abẹ́ àtàwọn tí ó fa abẹ́ gbogbo wọn lè rọ́pọ̀ papọ̀ ẹ kàn jọ gbogbo ẹ̀ mọ́ra wọn kí gbogbo ẹ̀ lè dòdìndì. àṣé ṣé kí n máa yín yín jẹ. ó yá ẹyin jẹ fún wa ẹyin fún wa kí ló ṣẹlẹ̀ onílé ọ̀dàrà tí ó yá. wàhálà wà o. ṣé kí n bẹ̀rẹ̀. ó yá ẹyin jẹ fún ẹyin dẹ fún wa. ọ̀yà jẹ tí bá ti rí gift màá mọ̀ bóyá kí n ó ti gift yẹn appreciate wọn. tó gbádùn ni. ọ̀dàrà sí honestly. wọn gift mi ṣé mo ti rí lion ríjọ mo ti rí lion gbígbẹ yìí. wọ́n ti kéèjì yẹn náà. wọ́n ti kéèjì ẹ̀ kọ́ lọ ṣe kúrò nù kéèjì. ṣé ẹ rí yèyé bọ́ba gún wà yẹn. wọ́n á ti dẹ gbogbo screen recording wọn sílẹ̀ báyìí wọ́n lọ wọ́n á ti dẹ gbogbo ẹ̀ lẹ́ báyìí. ṣé ẹ rí yèyé bọ́ba gún wà yẹn kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí yẹn ta ló jẹ́ yèyé bọ́ba gún wà. aláṣọ àdúrà fẹ́ máa sá wọn. òun gangan ló ń fẹ́ bàbá Mohbad. yípa. yèyé bọ́ba gún wà gangan òun gangan tá a rò pé race ló ń fẹ́ bàbá Mohbad. yèyé bọ́ba gún wà gangan ló ń fẹ́ bàbá Mohbad. mo ṣe mẹ́rẹ́bọ̀ nọmba 1 yẹn wọ́n pọ̀ o. bọ́rí
fridge náà gbé rice lọ láti Ìbàdàn náà. Wọ́n ránṣẹ́ ni. Àwọn olóró. Ẹran gẹ̀ẹ́sì ni. Wọ́n mọ̀ pé tí wọ́n bá ti sẹ́ndì 50 kó bá wọn sóúnjẹ lọ, ó máa ṣe. Wọ́n ti sẹ́ndì 50,000. Ó bá Rich Grace wọ́n ránṣẹ́ ni. Rich Grace kan ló ń fẹ́ bàbá Mohbad. Yèyé Bọ́ba Gúnwà yẹn gangan ló ń fọ́ọ̀kì bàbá Mohbad. Yèyé Bọ́ba Gúnwà yẹn tún wá ní bọ̀bọ̀ kan náà l'Amẹ́ríkà tó yẹ pé ìyẹn náà wà nù justice. Ó láìkì bá ìyẹn ju bàbá Mohbad lọ. Ó kàn ń gbé bàbá Mohbad kọ́mì ló ń gbé bàbá Mohbad sí. Ẹ gbé mi lọ sí court. I'm ready to appear in court. Yèyé Bọ́ba Gúnwà yẹn gangan ẹni tó ń jẹ́ Yèyé Bọ́ba Gúnwà yẹn gangan ló ń fọ́ọ̀kẹ́ mú bàbá Mohbad. Táyì rò wípé Rich Grace ló ń fọ́ọ̀kẹ́ mú bàbá Mohbad not at all. Number 1 nìyẹn o. Wọ́n tó 10 o. Wọ́n tó 10 o. Kí nǹkan fi yẹn bẹ̀rẹ̀. Wọ́n tó 10. Kẹ́lẹ́ mọ̀ pé mo mọ nǹkan tí mò ń sọ. Sákàn foundation ẹ̀ láti bẹ̀rẹ̀. Ṣé bàbá Mohbad náà ló mèrè ṣe tó yẹn tí gbogbo tó fi wá tó 10? Mi ò wá mọ̀ o. Àwọn ń dá o. Bọ́dà láti. Gangan ló ba justice yìí jẹ́. Mo mọ̀ pé kẹ́ tó gbé kan wá ti ta evidence ti wà lẹ̀ ayé ó máa bàjẹ́ tó ìgbà yìí. Èmi. Mo trust ni. Yèyé Bọ́ba Gúnwà. Ó bá tán. Bọ́ba Gúnwà tẹ́ bá mọ full name ẹ̀ kẹ́ fún mi. Tó bá jẹ́ ó ní kóòtù ní Dublin tó fẹ́ gbé mi lọ kó gbé mi lọ. Ilé ò tiẹ̀ ní à ń lọ kóòtù kankan nínú. Ẹ máa rò yí pé a ní líìsì gbogbo àwọn tí bàbá Mohbad bá sùn ti wà lọ́wọ́ mi o. Ló bá Ó ti tán. dé sí mi lọ́wọ́ ọwọ́ wa ló dé sí. Àwọn tẹ́ ẹ̀ dódódó tẹ́ ẹ̀ jẹ́ ká ọwọ́ wa ló dé sí. So ẹni tí mo kọ́kọ́ múlẹ̀ fún yín kí wọ́n máa kọ́ máa jẹ yẹn lọ náà. Tọ́ba dẹ̀ bá mi ágì ká máa gbé gbogbo ẹ̀ síta àti voice recording àti voice recording gbogbo ẹ̀ la máa gbé síta. Ẹ ti get. Àwọn èèyàn Òbò burú ló wò. fi gba iṣẹ́ 2 years jẹ́ mọ́ wa lọ́wọ́. Láìka láì túmọ̀ bí láìla òbò. Ṣé kò ti wọ 3 years báyìí ni? Ìráyè. Ó ti wọ 3 years. Àwọn Náà tẹ́ ẹ ti rò pé máa bàbá gbé Mohbad síta náà tó bá yá tó wọ́n máa rò bí bóyá ẹnu lè ń jà. kí n fàjà. Ìyá náà wọ́n lè ẹ sì máa fàjà tó bá yá ẹ̀kan ṣe máa ń yí jẹ báyìí. Mo foundation ni foundation lélẹ̀. Yèyé Bọ́ba Gúnwà ẹ̀ mo fi ṣe foundation. Ìyẹn ló kéré jù nù wọn. Ìyẹn ló kéré jù nù wọn Yèyé Bọ́ba Gúnwà. Òun ló tó bàbá Mohbad. Ẹjọ́ ẹ bá wa bẹ̀rẹ̀ láti ìgbà tí bàbá Mohbad lọ sí Àbújá tán ti bẹ̀rẹ̀. Ókè abájọ tí bàbá Mohbad gbẹ lórí tán bí ẹja koté pẹ̀lú gbogbo owó tó gbà yẹn kò yọ lára ẹ̀. Ó ń jápo ni. Epo ló ń jà. Àṣà ni màá blọọkù yín o. Mo ṣàdẹ̀rí bọ́dà láti. Yẹ́yẹ́ yìí ló kọ́yàn lé bàbá Mohbad lọ́jọ́ tí màmá bàbá yìí lọ Mohbad sí kàn gbé Nàìjíríà. jẹ ní oṣù wọn lára. Ẹ̀rí báwa náà Bàbá ṣe Mohbad ń kàn fún wọn jẹ ní oṣù. Báwo dà sí bàbá Mohbad? Tẹ́ bá ìmọ̀ yẹn tó kọ́yàn lórí máa ṣe ìtò. gáì tí wọ́n bá dá irun wọn Détọ́lá Aládùkẹ́. Ìyẹn ti ṣú ọ, èmi gan mo mọ̀ sí yẹn yẹn gbọ́dọ̀ ṣú ọ. Eléyìí tó òbò yẹn dẹ̀ máa ti ju bẹ́ẹ̀. eléyìí tó tètè bẹ́ẹ̀ tẹ̀ pọ̀ mọ́ yẹn. Détọ́lá Aládùkẹ́ lómi lòdó Détọ́lá Aládùkẹ́. Gòrẹ́sì Ọ máa fọwọ́ Gòrẹ́sì ni. Gúrẹ́sì kọ́. ó yẹ gbé wa débẹ̀. Westo tó bá bọ́ta sí tó fi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ Westo tó bá bọ́ta máa lágùn mọ́ ẹ lórí tó bá. Ó kú láyé mi kò ń ṣẹlẹ̀ kò ń bẹ̀. A ní líìsì gbogbo wọn ti dé sọ́wọ́ mi sẹ́. Détọ́lá Aládùkẹ́ ó dó Westo. Ló bá tán. Westo Ó ga o. wọ́n fi wọ́n pọ̀ wọn àwọn Ó lẹ́nu. ti já pàǹtí. Ṣèbí ibi Westo ti já Ẹ pàǹtí. sọ pé fọ́ Ṣé ni àbí kí n gbóhùn sóògùn? Westo sì dé tọ́lá. Ṣé kí Ìyá àgbàlagbà yẹn. Ṣé kí máa wí o? Ṣé kí Sí máa wí? ìrọ̀ ìlú ìbò kan. Éèjì kan ló fi ń ṣe nílùú ìbò. Sókè o. Ṣé kí máa wí ni àbí kí n gbóhùn sókè o? Ṣé fẹ́ ń gbóhùn sókè ní àbẹ́kẹ́ kí n dákẹ́? Ẹ̀yìn dákẹ́ náà. Ṣé kó ìdákẹ́ ẹ jẹ́ ká máa yín jẹ ẹ jẹ́ ká máa yín jẹ mọ́ mi. Lísì yẹn gùn lórí. Jẹ́ ká máa yín jẹ ká wá dìbọn kẹ̀. Ayé ò ní mú ẹ sí i.
àwọn èèyàn burú bí báyìí o wọ́n sábẹ̀ gbọ́ information. káfílẹ̀ náà ká dálẹ̀ bọ̀dá láti káfílẹ̀ justice for Mohbad nílẹ̀ ó fẹ́ fà láti. àwọn pípọ̀ yìí wọ́n máa ṣe bí saint olóṣì kiri wọ́n máa ṣe in fact àkàkà ìgbòdìkì tẹ̀ sọ yìí mo kí everybody o mo kí gbogbo inú ilé tí mi mo kàn rẹ́rìn mo kàn dá rẹ́rìn bí tí mo wà ní. So these people oh my God. Oh my God. Ìta gbangba mo ti ń sọ kán wá dìbọ́ǹkì mi kí n gbẹ́. ó gbé tèpọ̀ mọ́ yẹn sí Westo lẹ́nu. Westo náà rọ̀ mọ́ igbá àyà tó ti gíràn yẹn igbá àyà tó dé tó rí dẹ̀dẹ̀mù yẹn Westo fún àbọ̀ ẹ̀ ogun. Westo Westo ó bá má bá wọn bú mi Westo ó bá má bá wọn bú mi Westo ẹnì kọ́kọ́ ni Westo do ìyẹn ẹnì kọ́kọ́ ni Westo do mo ṣe mẹ́yẹ bọ̀ ni o. bọ́dà láti ó máa rí bẹ́ẹ̀ ẹ rántí ìgbà tí Westo kọ́kọ́ bẹ̀rẹ̀ show tó wàá máa ṣe bí aṣẹ́wó obìnrin lórí show báyìí àwọn obìnrin yẹn náà ti ń fọ́ fún un lẹ́yìn wọ́n ti ń ṣe everything náà lọ tẹ̀sí ẹ̀ wò lẹ́yìn can you imagine shame on them ọmọ máa sùn ìbò òṣì ní platform wọn máa ṣàkó òṣì ẹ̀yin lẹ ní ẹ wo platform bọ́dà láti ẹ wo bí gbogbo wa ṣe decent gbogbo yín lẹ worst àwọn tẹ̀ ń bú níbí báyìí ó dájú yín lọ 100% ẹ má máa ṣàkó òṣì pẹ̀lú òyìnbó òbí tẹ̀ ń sọ. wọ́n dé kó wá jọ̀wọ́ mi ní list wọ́n dé sí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbádùn nǹkan tó fojú wa rí lórí ìkànnì. bí ẹ̀ka tí sinẹ́ ṣe ń jó lórí ẹbí nìyí bọ̀dá láti wà lóde sí. solution center ni wọ́n ń pe bíbá ẹ̀ náà. ó wà ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ bí yanrìn o ó pọ̀ ńlẹ̀ ó tẹ bá gbọ́ pìkì ó pọ̀ pa bàbá Mohbad kí ló tẹ lọ dó ṣé kí n dákọ ẹ̀. ẹ̀fàjà. ìyẹn máa wọ má jẹ nọ́mbà 2. ẹ̀fàjà. nọ́mbà 3. ayé ò ní mú sẹ́gun náà má lè jì yẹ bírèkì ẹ̀. wọ́n ní jẹ́ ìsúnmọ́jú tí n bá ṣe nọ́mbà 3 lọ má jẹ́ ń ṣe nọ́mbà 3 lónìí ṣé ayé nọ́mbà 3 náà ní jẹ́ ìsúnmọ́jú. Fàjà. Àtìníkẹ́ má bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ má ṣe ẹ̀ ó yá Fàjà jàre. ọmọ àwọn yìí jí dáwọ́ ti dárúkọ kan sọ gift wa dáwọ́ ti dárúkọ kan sọ gift wa. ẹ jẹ́ bá wa gift o. wàhálà wa o. Gùrẹ́sì wọn náà ń dóyàn. ṣé kò lókòndì ni ṣé kò lókòndì ni. nínú jọ́sìsì náà tí bàbá bá mú kan Gùrẹ́sì àmú kan tí bàbá bá mú kan Gùrẹ́sì àmú kan tí Gùrẹ́sì bá mú kan bàbá náà àmú kan wọ́n wá ń ṣe olè gbà ẹni ọ̀hún tó bọ́ ibé ẹni tó yàn bọ́ ibé. ìkan tó ń sọ kankan ìkan tó ń sọ ọkọ ọ̀yá àwọn méjèèjì wọ́n jọ wọlé lọ ṣà rọ́bà. wọ́n dáwọ́ àwọn dóbò Mr. Láti àwọn dáwọ́ àwọn dóbò. bí láyé ṣe wà nìyẹn. ẹ wo wọn ní a ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu àṣírí bàbá Mohbad òun lẹ ti ń gbọ́ díẹ̀díẹ̀ yẹn olórí ẹbí ní wọ́n tó 10 tí wọ́n bá tún jù bẹ́ẹ̀ lọ wọ́n á máa tó àṣírí yẹn díẹ̀díẹ̀ but nǹkan tẹ́mi fẹ́ fàyọ nìyẹn pé ṣé nǹkan tó kan bàbá Mohbad kan nìyẹn nígbà tí gbogbo kò ń ṣe Nàìjíríà nìkan àwọn other country wọ́n ń jà nítorí òkú ọmọ ẹ̀ àṣé gbogbo bó ṣe ń rówó tówó ń wọlé sí ẹ lápò àṣùgbò ló lọ fi ń dó kò sẹ́ni tó máa ní kó má dòbò but àti ẹ̀jẹ̀ láftà tí egbe bá regbe tégbè bá regbe tó ti rí justice tó ń wá fọmọ ẹ̀
ó wá lè túraká ó wá lè bọ́ sùtánà lẹ̀ kó wá gbé aṣọ àgbèrè yẹn wọ̀ ní páálí but nínú justice táwọn èèyàn ń fojú pásítọ̀ wẹ̀ tó ń fojú wòlíì wẹ̀ àyọ̀bó ni bàbá ń dó lọ kùrà gbogbo bó ṣe ń wọlé bàbá kan ń dóbò lọ ní kùrà ṣùgbọ́n sọ́ngbà kan náà pé bàbá ṣe 3 ó ń ṣe 2 sọ ó ń ṣe 3 sọ ṣé àṣírí ò ti wá tú báyìí gbogbo gbà yẹn àwọn kan sọ pé irọ́ ni wọ́n fi ń blackmail ẹ ni wọ́n fi ń parọ́ mọ́ ni ẹ tí wàá gbọ́ ìta tó ń gbọ́ yìí sí ẹ wò ẹ má jẹ́ kí n da yín lágara ẹ má jẹ́ kí n waste time yín ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV kẹ́ni bá mi pín fọ́nrán yìí kí ẹ bá mi fi èrò ọkàn tí náà hàn lábẹ́ comment section lórí information baba Mohbad tẹ́ gbọ́n sí pé tí ẹ ti rí nǹkan tó ń ṣe nínú justice àwa ń wá justice bàbá ń dóbò àwa ń wá justice àwọn ọlọ́pàá náà ń ṣe tiwọn àtọlọ́pàá àti baba Mohbad àwa rí yàtọ̀nù wọn ara wọn tó jẹ́ ká rí justice náà nìyẹn ẹ má wọrí àṣírí wọn máa tú náà ni àṣírí wọn ò níbo àṣírí wọn máa tú ni mo tún padà bọ̀ ire o.